A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. náà ni wípé ní olórí burúkú ní ọ̀mùtí òun ni bàbá Sákì. Bàbá Sákì ọ̀mùtí ni bàbá Sákì fa. Sákì ń ṣe wútúbà nìbàdàn. Bàbá Sákì mutí lágbo ọba ńlọrin. Gbogbo jàmáà tí ń kírun lẹ́yìn Sákì nílùú Ìbàdàn. Ọ̀mùtí ni bàbá Sákì o. Ṣebó lórí rẹ̀ ò pé bàbá rẹ̀ mutí lágbo ọba, ìwọ náà lọ fẹnu ara rẹ̀ sọ. Oníkọ́lẹ̀ ó ti mú darí láàárọ̀ yìí. Gbogbo àwọn èèyàn ń lọ jímọ̀ wọn lọ kírun bàbá Sákì bẹ̀mí títí mutí Sákì ń ṣe wútúbà nìbàdàn. Ọmọ àdánù. Ọtí orí ibú ján fi bí ọ̀hún ó ti jẹ́ kó rí ọ dàrú. Ṣebó lóò lẹ́kọ̀ọ́ ni èmi ọkọ̀ lẹ́kọ̀ọ́. Èmi ṣe bàbá Mudu Markazi o. Àwa ń tiwa tó bá gbé dé á gbé fún ọ ní fẹlifẹli. Ọmọ fira rẹ̀ wé mi Sákì. Tọ́já sí pé ní bàbá tèmi Al-Qur'an Ọlọ́run bá ní mo fi búra billahi la ilaha illa huwa. Bàbá mi sa Sẹ̀ìfí ni bàbá mi sàtàn àti Al-Qur'ani ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n fi bí èmi wallahi làásìm Al-Qur'an Ọlọ́run bá ní. Ọmọ fi mi wé ìwọ tọ́já sí pé ní bàbá rẹ̀ ti mutí tó ti yó bákan kó tó lọ rọ́ọ̀lù yá rẹ̀ tí wọ́n fi wá bí wọn mo òfò àdánù kalẹ̀. Bàbá Sákì mutí lágbo ọba o gbogbo Ìlọrin. Bàbá Sákì ní kó àgbákò bá lọrin o torí pé gbogbo bí tá bá ti mutí ẹni tí bá ti mutí tí ń ṣe lọ́hùn àgbákò náà máa ń fà fún du o gbogbo àgbákò tí ń ṣẹlẹ̀ sí Ìlọrin o bàbá Sákì ní fa o torí pé ní àdúrà táfà límì ṣe pé ọwọ́ bàjẹ́ oníkàn lọrin àwọn bàbá Sákì níbà lọrin jẹ́ o Sákì sì ń sọ sí bàbá Mudu Markazi bàbá tiẹ̀ sì mutí lágbo ọba kò sí ọ̀rọ̀ àgbákò tí Sákì ọ̀sọ́ sí bàbá Mudu Markazi tán ẹni opportunity bá yọ mọ̀ lálà sí bàbá Mudu Markazi ni bàbá tiẹ̀ ń sì ń ba ń fàbínú Ọlọ́run fún lọrin tí bàbá Sákì mutí lágbo ọba ọtí ló mú fá títí tó fi já sí pé ní ó fi bí Sákì so Sákì ń ṣe wútúbà gbogbo ẹ̀yin jàmáà tí Sákì ń ṣe wútúbà fún tó ṣe wútúbà fún lónìí ẹ béèrè pé mo ní bàbá rẹ̀ wá gbogbo àwọn èèyàn wà jímọ̀ tán kírun bàbá Sákì mutí lágbo ọba ń fàbínú Ọlọ́run fáwọn èèyàn gbogbo tó bá ti ń ṣe Ọlọ́run ìbínú Ọlọ́run sọ̀kalẹ̀ mẹ́rin bàbá Sákì ní fàbínú Ọlọ́run fún lọrin o ẹbí gbogbo ẹ̀yin jàmáà ẹbí bàbá Sákì léèrè ẹbí Sákì gangan léèrè òun gan ló kó fẹ́ náà rẹ̀ sọ olómùtí ni bàbá òun wàláhì làásùn àlùkọ́rọ̀ náà bá ní ẹ lọ wá fídíò rẹ̀ kẹ́ ẹ wo Sákì ó ní bàbá òun Sákì Al-Adabi olómùtí ni bàbá òun nígbàdàn ó ti mú darí láàárọ̀ jímọ̀ yìí ìwọ ọmọ dàlúrú ọmọ bá àárín àwọn àfáàjẹ ọmọ sọ̀rọ̀ sáwọn ẹni Ọlọ́run ọwà ní ká máa wọ ọ̀ràn ó ti sìyàn tọ́ ó dẹ̀ ti kàgbákò báhùn níwọ̀ Sákì ń so ọwá ń fira rẹ̀ wé mi èmi èjìgbò mẹ́kùn náà jama gbogbo fídíò tí ma ti ṣe nísìnyí Sákì ìwọ ní ma fi ṣe madihalu ní ma fi ọ́ ṣe phrase ọ̀rọ̀ mi ṣe rí gbogbo àwọn tán sọ wípé ní àwọn jáde wọ́n ń parí ìjà wọn ń ṣèyàn rẹ̀ o olórí burúkú ni wọ́n o tó ti wọn gan mo fi jáde o tí wọ́n padà wá máa jáde bàbá Sheikh Kamal ẹni rẹ̀ ni wọ́n wallahi ta'ala iṣẹ́ wọn ti parí wájú Ọlọ́run bàbá Sheikh Adam iṣẹ́ wọn ti parí wájú Ọlọ́run lélẹ́ wọn bá mọ̀ eléri ibu ni ọ́ ẹni òfò àdánù ẹ dákun téèyàn bá ṣe lórí burúkú mùnáfìkì nígbà táwọn kan bá jáde tí wọ́n fa ìjà aṣọ ìjọmọlúwàbí Sheikh Adam ya so ìgbà wọn ló yẹ kẹ́ ẹ jáde pé ìwọ ọmọ yìí n tó ń ṣe ìlà yóò dá o ọ̀rọ̀ tó sọ yóò dá o tí wọ́n bá sọ̀rọ̀ burúkú sí bàbá Mudu Markazi àtijọ́ tí èyí Nakibul Agnam ọmọ òfò àdánù yẹn títí ń sọ̀rọ̀ burúkú sí bàbá Mudu Markazi ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń jáde náà àwọn aláìsẹ́ bàbá Mahadu kódà wọ́n ti fìrì wájú Ọlọ́run iṣẹ́ wọn ti dá iṣẹ́ Sheikh Adam iṣẹ́ wọn ti dá wájú Ọlọ́run níjọ́ ò lẹ́yìn jáde rí kẹ́ wá sọ wípé ní Nakibul Agnam tó ń ṣe yóò dá o tí àwọn tí wọ́n wá ńlá lí aṣáájú wọn àfa gbogbo ayé bàbá Mudu Markazi Faridu Asiri yìí táwọn tí wọ́n olólùfẹ́ wọn bá wá jáde tí wọ́n rán wá ń sẹ́ o tí wọ́n bá wá jáde wọ́n sọ pé ní tẹ̀ ń ṣe yóò dá ìgbà wọn lẹ́yìn agbọ̀nràn dùn àwọn àfa mùnáfìkì àti kékeré nínú àtàgbàlagbà nínú yín ìgbà wọn lẹ́yìn yóò wá jáde láwọn wàlẹ́ ìdálẹ́yà ẹ̀yin tẹ́ ń bo kan bàbá yìí jẹ́ ẹ̀yin tẹ́ ń yẹ pé àwọn bàbá yìí ẹni tó bẹ̀rẹ̀ wàhálà ńkọ́ àwọn alágbó wọ́n ní alwikayatu khayrun min al-ilaj prevention is better than cure kò dìgbà tá àgbákò bá wá dé lẹ́yìn tó wá jáde tó ní mo ti ní wọ́n tẹ́ ti ń jáde àti kan tó ṣe láwà ní bí ìrù ewúrẹ́ òun náà jáde iṣẹ́ àwọn bàbá yìí ti parí wájú Ọlọ́run nígbà tí èyí ọmọ burúkú ń tó bẹ̀rẹ̀ sí ní sọ̀kò sílé Sheikh Adam ǹgbà ń lọ ẹ̀kẹ́ yìí tẹ́ ń pẹ̀ tó ti jáde èmi ò ní wọn ní kí wọ́n jáde rí o ǹgbà tọ́rọ̀ bá wá gbóná tọ́rọ̀ bá wá dàrú ǹgbà làwọn tó wá jáde nísìnyí wallahi ta'ala bàbá yìí iṣẹ́ wọn ti parí wájú Ọlọ́run bàbá dáadáa ni wọ́n luhumul ulama la masmuma ẹ̀yin olórí burúkú yìí mo ti gẹ̀ tí yín mo ti mọ̀ pé olórí burúkú ni kò síjọ́ kan ní àtijọ́ tí aláyà ti pòlò mufti amúgbó yìí àtọ́ba amúgbó yìí
àwọn tí wọ́n sọ pé àwọn alẹ́tara ẹ má bu àwọn ẹni ọlọ́run mọ́ ẹ má fa sọ̀rọ̀ ya mọ́ wọn ò ní jáde o ẹ̀ ní rí wọn o àti kiri wọn lọ gọ ni wọn lọ gọ pamọ́ wọn lọ fara pamọ́ wọn á farabalẹ̀ ẹ ti wá ja ìjàun tíjà wọn ti máa gbóná girigirigirigiri tẹ́tí máa fáyà ara yín àwọn tí wọ́n bú àfa wa táwọn wá ń dìfẹ́ǹdì àfa wa tíjà yẹn bá wá gbóná wọn wà gbórí burúkú wọn dé wọn wà ní ha wàláhì iṣẹ́ ṣẹ́ka ti parí wájú ọlọ́run iṣẹ́ ṣẹ́ka mẹ́tì ti parí wájú ọlọ́run ẹ̀yin ọmọ ẹ má forí ara yín kókò ẹ̀yin àpáyà bàbá yìí kò ní dáa fún ọ lórí ibu ni ọ ntọ́lọ́ ní àṣekọ́ ọlọ́run ní ẹ máa yanhauna anil munkar wọ́n máa kìlọ̀ ọ̀bàjẹ́ fáwọn èèyàn níjọ́ òlẹ̀ ń jẹ́ kìlọ̀ ọ̀bàjẹ́ fáwọn èèyàn rí tẹ́ bá rí ọmọ màrìkàsí kan tó bá jáde tó bá àtáàkì àdàbí ẹ má ti ìjẹ́ káwọn àdàbí ọ̀ jáde ẹ̀yin tẹ́ ń pẹ̀tù síjà yẹn ní champion kẹ́kọ́ jáde náà ìwọ́n mọ màrìkàsí báyìí nítorí ṣe yóò dá o ọ̀rọ̀ burúkú lọ sọ yìí o àwọn àdàbí ọ̀ jáde sí o ẹ ń parí ìjánu ẹ ń ṣe kí ni ẹ ń prevent wàhálà nu ẹ wà dákẹ́ bí olórí burúkú sínú kọ̀rọ̀ kan nígbà tí ìjàmbá ti wá gbóná ṣe bí ń tọ́ fà náà ní ti golden son of Markaz ní tọ́fà tí wọ́n fi ń bá bínú jáde nù golden son of Markaz ní tọ́fà tí wọ́n fi ń bá bínú jáde nù tí bàbá máa ń fàlú tí àwọn náà wọ́n jáde Sabo Yaro àwọn náà jáde pé ẹ lè yẹ̀yẹ́ lé àfa wa gbogbo àwọn tí wọ́n ṣe dìfáwò fún lé àfa wọn ṣe ẹni tí ń prevent lé àfa rẹ̀ pé ẹ ní tàfà mi lábùkù sẹ́ so ẹni tó bẹ̀rẹ̀ wàhálà òun ní kẹ́ kọ́kọ́ bá wí ná kẹ́ tó wá máa sọ pé ẹ ń parí ìjà nígbà tẹ́nìkan dé tó sọ pé Sheikh Adamu ló gbé awo wọ Ìlọrin òun ó tó àṣírí afa tó bá wọ Ìlọrin ẹ̀yin olórí burúkú tí ń parí ìjà yìí ṣe jáde ọ̀rọ̀ tó sọ yìí kì í sọ̀rọ̀ tó dáa wọn ò ní jáde o wọn à lọ farapamọ́ nígbà tí àwa tá a jẹ́ olólùfẹ́ bàbá Mudirul Markaz tá a jẹ́ ọmọ rẹ̀ lẹ́yìn àfa wa Sheikh Adam tá a bá wá jáde tá a wá fire back wọn àgbórí burúkú wọn jáde nísìnyí owó ẹni tẹ́ ń gbọ́ mi wọn gbórí burúkú wọn jáde wọn à ní ẹ jẹ́ ká la fi ọwọ́ a ẹ jẹ́ má jẹ́ ká dàlúrú ẹ má jẹ́ ká gbé ọba Ìlọrin láyà sókè wọn àdé pẹ̀lú múnáfìkì wọn dàkẹ́ rọ́rọ́ síbẹ̀ ní tíjẹ́ ó fi gbóná girigiri wọn àgbójú re àdàbí àwọn ọmọ wọn léyìn re màrìkàsí náà àwọn àwọn ilé ìbáyọ̀ àwọn tẹ́ ń fẹ́ kí ló tòrò lélẹ́yìn olórí ibu ni ọ̀rọ̀ yín gbà bẹ́ẹ̀ ni torí pé ẹ̀yin lẹ́ ń dàlú tẹ́ bá ti lẹ́ni tó bá ti ṣèbàjẹ́ gbogbo yín ẹjọ́ kẹ́nu bò ta ló bẹ̀rẹ̀ kókó ó tọ̀ lágbájá báyìí ó tó lágbájá báyìí bí tàmẹ̀dọ́ báyìí kò tó lámẹ̀dọ́ báyìí bí ta ló bẹ̀rẹ̀ rẹ̀ sí gbogbo yín mọ̀ sí ẹ̀ mọ́ ni tiwa lẹ́wà máa rí gbọ́ so lẹ́ẹ̀kan sí yóò gba ẹ̀pọ̀n bàbá Sákì ọ̀mùtí gbogbo yẹn lọ kírun jímọ̀ bàbá Sákì ń lọ mutí Sákì ń ṣe wútúbà fáwọn èèyàn nìbàdàn bàbá rẹ̀ ń mutí gbogbo ẹ̀yin dàmọ́ Sákì táyì kírun nínú mọ́sálásí Sákì ẹbí Sákì lè gbé kí ni ìdájọ́ bàbá rẹ̀ kó tó máa dájọ́ ẹlẹ́jọ́ Al-Qur'an sọ yìí pé ní àwọn fìlà mẹ́sẹ̀ tọ́nà atamuruna nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun Sákì ní ṣe wútúbà fáwọn èèyàn ipe ọtí ọ̀dà Sákì ní ṣe wútúbà fáwọn èèyàn ẹ má mutí òun wà lórí mímbàdì lọ́wọ́ bàbá rẹ̀ sì wà ní Ìlọrin lágbo ọba tóun mutí ń tiẹ̀ tóun mutí wá sí olóòtú fún bàbá rẹ̀ Sákì pé kọ́ mọ́ mutí mọ́ tí ń fa ìbínú Ọlọ́run fún lọrin wá sí ọbaṣẹ́ fún bàbá rẹ̀ jáde kọ́ wá sọ o Sheikh Hashim Khalifatu Giwa mo kí bàbá Darul Kiram ọlọ́njà rí yín pẹ́ so wá sí wo ni wọ́n Sákì ló ṣe fún bàbá rẹ̀ pé kọ́ mọ́ mutí mọ́ kọ́ yé fa ìbínú Ọlọ́run fún lọrin sọ jáde sọ ṣe òun gorí mímbàdì ó ti wá fún àwọn ará Ìbàdàn bàbá rẹ̀ sì wà lágbo ọba nílọrin ìlú ẹ̀sìn ìlú àwọn àfáà yìí sì mutí ń bẹ̀ ń fa ìbínú Ọlọ́run fún lu àfáà Alimi ṣebí náà ní Sunday Igboho ti wọ́ bẹ̀rún ṣé gbogbo tí ń fa náà nu gbogbo bí tó bá ti ń sẹ́lọ̀n ìbínú Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ ń bẹ̀ ni so gbogbo yín ẹjọ́ kanu bo Sákì kó yé máa bú bàbá Mudirul Markaz mọ́ kó yé máa bú Sheikh Adam mọ́ kó yé máa bú Markaz mọ́ kó lọ mójútó ọtí tí bàbá rẹ̀ ń mu kí bàbá rẹ̀ má mutí mọ́ ọ̀mùtí tọ́lọ́n sọ pé ní ríjùsùn mi náà mẹ́rin ṣe ìtọ́ni fájítà níbo ẹ jìnà sí so bí Sákì bí sẹ́nsẹ́ nú o òun ní mẹ́rin náà rí gbogbo mistake àwọn àfáà o ní mẹ́rin náà rí tí wàá Mudirul Markaz bá dájọ́ kan yọ jáde yóò ní àfáà Alimi wọn èsì ẹni tí ẹ̀ máa rí fín ìwọ tó bá fẹ́ rí àfáà Alimi fín á dìde sí ọ ní bàbá rẹ̀ tí wọ́n ń fàbínú Ọlọ́run fún lu àfáà Alimi nǹkan àbí bàtà àfáà Alimi tí wọ́n lọ sókè kú ọ tí wọ́n lọ hálù àmbẹ̀ àbí ẹ̀ ní òkè súnà tí wọ́n ṣe hálù àmbẹ̀ tí wọ́n tọrọ àlùbáríkà sílùú lọrin tí wọ́n tọrọ kí kọ́mùtì ọwọ́ àmbẹ̀ tí Sheikh Alimi wọ́n bẹ̀rẹ̀ kọ́lọ̀ máa ṣe Ìlọrin nílùú ọ̀mùtì fún jẹ́lẹ̀ gbogbo jàmá Ọlọ́run ṣàánú wa gbogbo ẹni tẹ́ ń sọ pé ń pẹ̀tù sí jà olórí burúkú ni ó torí tí ń ga mo fi jáde ẹyẹ ṣe mùnáfìkì mọ́ tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹni tó ṣokùnfà ọ̀rọ̀ ń ẹdẹnu bò káwọn Amẹríkà tó má ti jáde ẹni ní kọ́kọ́ jẹ́ ní àkọ́kọ́ tẹ́ ẹ̀kọ́ jáde pé ìwọ ọmọ kàmpó yìí ìwọ lọ dá wàhálà lẹ o àwọn Amẹríkà tó bá gbọ́ wọn ní faramọ́ inú wọn ò ní dùn o ẹ kọ́kọ́ bá wí inú tiwa náà rọ̀ but ẹ̀yin wà ní sẹ́lẹ̀yìn ìgbà tí èyí aláìmoore ń jò ní tó sọ̀rọ̀ sí Professor Hamza ẹ jáde kàkà bẹ́ẹ̀ sí gbogbo ẹ̀ tí ń ṣe mùnáfìkì ni ìgbà táwọn tó wọ́n ń fire back tó wọ́n ń sọ gbogbo oore táwọn ṣe fún
pé ọ̀yà aláìmoore màálé àmọ́ jáde á wà lẹ́yìn tàláì gbogbo ọ̀là fáà wà wọ́n ti iṣẹ́ wọn ti parí wájú ọlọ́run iṣẹ́ wọn ti bálábù sí sẹ́mẹ̀sẹ̀ lẹ́rí wọn kò síjọ́ kan tí wọ́n bu ẹwọ gbogbo àwọn evidence tàmú wa náà àjọ tí èèyàn kíbla gnami tí ń bú Muhammadu Markaz tí ń bú Sheikh Adam tí ẹwọ yìí èèyàn olórí burúkú adu ọmọ òfò yẹn ọmọ àdánù tó já sí pé ní ọlọ́gọ́sá bàbá mufti ọgọ́sá bàbá mufti ìfi ńlá làṣẹ Sheikh Adam ìfi ńlá làṣẹ Muhammadu Markaz ìfi ńlá làṣẹ gbogbo Markaz náà oníwèrè ni wọ́n produce mẹ́ ẹ̀yin tẹ̀ máa ń pàtó síjà ń wọlé wà ṣe ẹ jáde ẹ lórí burúkú ni o inú yín bí mi gan ni o ṣe ẹ jáde nísìnyí ṣe bí àfa àwọn aládìẹ àdámọ́ aláyàtà ọ̀dà ọ̀làtà àwọn ni wọ́n jáde sí àfa aládìẹ ló jáde àtàwọn tó jọ ọdún àfa aládìẹ ọ̀sọ̀ ti ṣe Jackman ọ̀sọ̀ sí bàbá onílé márùn kò sẹ́ni tí ọ̀yàkàyàkà èmi náà ẹ̀yin tẹ̀ máa ń pẹ̀tù síjà káàkiri àwọn alẹ́ mufti fáàrí ni wọ́n jẹ́ fún wa ń lọ ni bàbá Sheikh Habibu àdámọ́ aláyàtà fáàrí ni wọ́n jẹ́ fún wa ń lọ ni ń wọlé wà nísìnyí olórí burúkú ni ẹ ìsẹ̀yìn ọlọ́run ẹni òfò ní ẹ wà bọ́ sáré pé wàlẹ́ ìdárayá àwọn bàbá ìṣẹ́ wọn ti parí wájú ọlọ́run wọlé ìtọ́tọ́ fún wa pé wọ́n ti parí wájú ọlọ́run ọfẹ́ dẹni ire kò ní dáa fún ọ láyé olórí burúkú ẹni òfò àdánù òfò lómi ọ̀fọ́n sọ ó ṣòfò ni torí pé Al-Qur'an lọ sọ pé ní ká gbógun ti alladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu linnasi ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun ntọ́lọ́ nǹkan yẹn la'inun àwọn sẹ́bi ọmọ sẹ́bi lé wọn torí pé wọ́n dọwọ́ bò dúdú mọ́lẹ̀ wọ́n rò dúdú wọ́n mẹ́ntọ́sẹ̀ wọ́n mẹ́ntí bàlújẹ́ wọ́n àdọwọ́ bò afáàmì Hashim Kọ́láwọlé ní màá gbọ́n lẹ́kọ̀ọ́ ọlọ́run dárí yín pẹ́ wọ́n dọwọ́ bò dúdú mọ́lẹ̀ wọ́n àmọ́ pẹ́pẹ́ wàlẹ́ ìdáná bàbá yìí iṣẹ́ wọn ti parí wájú ọlọ́run olórí burúkú wọ́n lè bu bàbá tiẹ̀ náà kínú rẹ̀ ó dùn ṣé bàbá tèmi ní sákì ìbúnú tí mo bẹ̀rẹ̀ sí ní faraya àwọn olórí ẹwọ àwọn mùnáfìkì ti wọ́n mùnáfìkì wo sáwọn pé àwọn ní ọkọ̀ ṣe pẹ̀tù síjà tí wọ́n sọ fún àwọn ambassador peace ni níjọ́ tí bàbá Muhammadu Markaz ti tẹnu báyìí ìlú wo tí wọ́n ní ẹmú àfa àkànjáde mẹ́ tọ́mọ kéwù rẹ̀ yanjú ilẹ̀ fẹ́ lanú jọ náà o sọ́mọ sì fẹ́ yanjọ́ náà o disi nǹkan tanú wọn ẹ sì wá wo ìyá aláya tìpolò ọ̀rọ̀ burúkú tó sọ sí Sheikh Adam disi náà kẹ́tì ìdáwọ̀ rẹ̀ dúró nígbà tí fitinà bá ń ṣẹlẹ̀ gbà tí Muhammadu Markaz sọ̀rọ̀ yẹn òun lọ́kọ́ tàfà sí Sheikh Adam o lóbú Sheikh Adam o ẹ̀yin mùnáfìkì burúkú tẹ̀ ń parí ìjà yìí tẹ̀ ẹ̀ máa sọ pé kí píìsì òde nìyí wọn ò jáde o fódìdí ọ̀sẹ̀ bíi méjì kó ní pé Muhammadu Markaz wá sọ ògúlùntù ọ̀rọ̀ sí wọn ẹ̀yin olórí burúkú ẹni òfò yìí mo ti mọ yín subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. If this message brought you value, help us reach more people. Subscribe say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.